ìjọba ìpínlẹ̀ Ògùn lábẹ́ àkóso gómìnà Ìbíkúnlé Amósùn èyí tó gorí àlééfà ní nǹkan bíi ọdún mẹ́ta sẹ́yìn nípínlẹ̀ Ògùn tún tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ takuntakun rẹ̀ láti rí dájú wípé àfojúsùn rẹ̀ lórí ètò pàtàkì márùn-ún ìjọba rẹ̀ dòun láìpẹ́ ọjọ́. Láìsí àní-àní, ìdàgbàsókè àwọn ohun amúlùúdùn jẹ́ ọ̀kan pàtàkì lára ètò márùn-ún wọ̀nyí èyí tí ìjọba yìí ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí nídìí rẹ̀ lẹ́nu ìgbà tó gorí àlééfà. Iṣẹ́ ìṣàtúnṣe àti àtúntò àwọn ojú pópónà láàárín àwọn ìlú ńláńlá àti àwọn ìgbèríko káàkiri gbogbo agbègbè ìpínlẹ̀ yìí jẹ́ ọ̀nà kan nínú ọ̀nà tíjọba tó ń lọ lọ́wọ́ yìí ń gbà láti mú àǹfààní ìjọba tiwantiwa dé sí àárín àwọn èèyàn ìpínlẹ̀ yìí lápapọ̀. Láfikún, ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn tún ṣiṣẹ́ takuntakun ní gbogbo ìgbà lórí kíkọ́ àwọn afárá mọ́tò sí gbogbo ààyè tó yẹ láwọn ojú pópónà wọ̀nyí. Èròǹgbà ìjọba ni láti túbọ̀ mú àwọn ojú pópónà náà rọrùn sí i fún lílo àwọn èèyàn tó ń ṣàmúlò wọn nípa dídín àkọlùkọgbà mọ́tò kù láwọn ojú pópónà yìí. Gẹ́gẹ́ báyìí ni àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn ṣe ń jẹ́rìí wípé àwọn ìgbésẹ̀ ìjọba tó ń lọ lọ́wọ́ yìí lọ́lọ́kan òjọ̀kan jẹ́ àkọ́kọ́ irúfẹ́ rẹ̀ tó ń wáyé nípínlẹ̀ Ògùn báyìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ilégbèé, ilé ìtajà, ilé iṣẹ́ àti àwọn ilé ìjọsìn ni wọ́n ní láti wó lulẹ̀ láti fààyè sílẹ̀ fún iṣẹ́ fífẹ̀ àwọn ojú pópónà tíjọba ìpínlẹ̀ Ògùn ṣiṣẹ́ àtúnṣe lé lórí lójú. Gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ yìí Sẹ́nẹ́tọ̀ Ìbíkúnlé Amósùn ṣe wí, ó gbóṣùbà fún àwọn èèyàn tí ilé wọn faragbá látàrí èyí fún ìfọwọ́sowọ́pọ̀ wọn láti mú ọ̀làjú bá ìpínlẹ̀ Ògùn. Àwọn bàbá wa náà ló ní pé tígi bá wó lugi tòkè la kọ́ ń yọ. Tá a bá ṣàárín ìlú a lè dẹ́yìn ṣé báwọn kan ti wà ń bí tẹ́lẹ̀ mi ò fi bú wọn o. Àwa làwa wò pé èyí tá a dé yìí o àfi ká wá ètò pé a gbọ́dọ̀ ṣe kínní Ògùn state rẹ̀ àfi kódà bíi ti ìlú ọba bíi ti London bíi ti America bíi ti Dubai bíi ti gbogbo ẹ̀ ní. Kò ṣe iṣẹ́ ẹjọ́ kan àwa bẹ̀rẹ̀ ni owó gbà má bínú tá à ń san padà fún wọn ká tó rí san àti ìsọtán náà àwọn míì díẹ̀díẹ̀ tá a tún ṣẹ̀ṣẹ̀ ń ṣe àti ìgbà bẹ̀rẹ̀ rí i pé a ti fún àwọn èèyàn púpọ̀ nínú wọn. Oríṣiríṣi ọ̀nà ni ìjọba ìpínlẹ̀ yìí ń gbà láti rọ àwọn èèyàn tó pàdánù dúkìá wọn lórí àwọn iṣẹ́ ojú pópónà náà lójú. Pàtàkì jùlọ, ìjọba san owó gbàmábínú fún oníkálukú tí ilé wọn faragbá ní bó ti tó àti bó ti yẹ. Bákan náà ni ìjọba tún kó àwọn ọjà ìgbàlódé sí ọ̀pọ̀lọpọ̀ àárín ọjà tó wà nílùú Abẹ́òkúta tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ yìí. Àwọn ọjà ìgbàlódé náà ni ìjọba ń ṣiṣẹ́ lé lórí fún àǹfààní àwọn tí ilé ìtajà wọn faragbá látàrí àwọn iṣẹ́ àkànṣe náà. Wọ́n ti bá àwọn iṣẹ́ náà débi tó lápẹẹrẹ báyìí. Iṣẹ́ ń lọ lọ́wọ́ lórí kíkọ́ àwọn ọjà ìgbàlódé tó wà ní agbègbè Ìtòkú, Ṣàpọ́n, Ìsàlẹ̀ Ìgbẹ̀yìn àti Omídá pẹ̀lú ìrètí wípé wọn yóò parí wọn lásìkò tí àwọn agbaṣẹ́ṣe náà dá. Yàtọ̀ sí àlékún tí yóò dé bá ètò ọrọ̀ ajé àwọn èèyàn agbègbè wọ̀nyí, bákan náà ni yóò túbọ̀ mú àwọn agbègbè náà rẹwà sí i. Àlékún ńlá ni yóò túbọ̀ dé bá kíkọ́ àwọn afárá mọ́tò ìgbàlódé àti iṣẹ́ ìṣàtúnṣe àwọn ojú pópónà láwọn ààyè wọ̀nyí. Bákan náà tún ni ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn tún ń ṣiṣẹ́ lórí kíkọ́ àwọn ilégbèé èyí tí ìjọba gbèrò láti gbé fún ara àwọn tí ilégbèé wọn faragbá láti fààyè sílẹ̀ fún iṣẹ́ àkànṣe ojú pópónà àti afárá mọ́tò. Ọ̀kan lára irúfẹ́ ilégbèé bẹ́ẹ̀ tíjọba ń kọ́ lọ́wọ́ ni èyí tó wà ní agbègbè Omídá nílùú Abẹ́òkúta. Ilégbèé yìí ló tún fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú ọ̀kan lára àwọn ọjà ìgbàlódé èyí tíjọba ń kọ́ lọ́wọ́ lágbègbè yìí. Gómìnà Ìbíkúnlé Amósùn tún sọ̀rọ̀ síwájú sí i lórí ìgbésẹ̀ tíjọba rẹ̀ ti gbé láti fi rọ àwọn oníṣòwò tí ilé ìtajà wọn faragbá lójú láwọn ààyè wọ̀nyí. Àwọn míì tó jẹ́ awó ọjà ẹ̀ àti ń ṣe ọjà míì àwọn ọjà yìí ó ní gbé fún wọn lọ́fẹ̀ẹ́ àmọ́ ṣá àti ya fọ́tò gbogbo àwọn tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ a máa wá fún wọn padà wípé ẹ kọ́kọ́ lò fún bí oṣù mẹ́fà yìí lọ́fẹ̀ẹ́ náà lẹ́yìn yẹn ká wá jókòó bó jẹ́ tọrọ ni bó jẹ́ sísìlẹ̀ máa san fún bí ọdún 5 àmọ́ ṣé ẹni tó bá ìṣẹ̀fẹ̀ wá rà ìyẹn ló máa sanwó bẹ̀rẹ̀ àwọn tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ àti ya fọ́tò gbogbo wọn àtàwọn tó wà lójú títì yẹn tẹ́lẹ̀ àti ṣe láàrin ọjà nínú ibi ọjà tá ẹ̀ṣẹ̀ ṣe ọjà àgbàlódé dẹ̀ ni kò yára tó jẹ́ pé a fẹ́ lọ tọ́ wa ṣẹ̀ máa wá bìkan kiri tí wọ́n máa bá wa rárá o àti ṣe ilé ìtọ́ ilé gbogbo ẹ̀ síbẹ̀ àti ṣe àwọn ọjà tó jẹ́ wípé nínú ọjà wa ń bẹ̀ air condition ti wà ń bẹ̀ fáànù wà ń bẹ̀ tí oníkálukú bá fẹ́ ó ti wà ń bẹ̀
so àwọn tá a tó kúrò lójú títì àti. bí iṣẹ́ ṣe ń lọ lọ́wọ́ lórí àwọn ọjà ìgbàlódé àti àwọn ilégbèé wọ̀nyí bẹ́ẹ̀ ni ìjọba sì tún tẹ̀síwájú lórí iṣẹ́ ìṣàtúnṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ojú pópónà káàkiri ẹkùn ìdìbò ìjọba àpapọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó wà nípìnlẹ̀ yìí. Iṣẹ́ ìṣàtúnṣe lórí àwọn ojú pópónà náà ń lọ lẹ́sẹẹsẹ. Èròǹgbà ìjọba ni láti rí dájú wípé wọ́n ṣiṣọ́ lórí àwọn abala kan tí iṣẹ́ bá ti parí lórí wọn ní àsìkò tíjọba yìí bá ń sàmì ayẹyẹ ọdún mẹ́ta rẹ̀ lórí àlééfà fún ìwúlò àwọn ará ìlú. Ìdí nìyí tí àwọn agbaṣẹ́ṣe náà tún ṣe ń ṣiṣẹ́ takuntakun láti rí dájú wípé wọ́n parí iṣẹ́ lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn ojú pópónà náà jákèjádò ìpínlẹ̀ Ògùn. Ọ̀tá ìṣe ń sìn ọ̀nà bíi 30 lákọ́kọ́ mú yìí tó jọ wọn ọ̀nà tí ò ṣe pé ẹ̀bá àdé Amẹ́ríkà bó ṣe ń rí la ṣe ṣe lẹ́yìn la máa wá tún àwọn kéékèèké tó tún tẹ̀lé lẹ́yìn la tún máa wá ṣe àwọn míì grade nìkan la máa ṣe a máa grade àwọn míì wọ́n máa fèsì ra wọn ni àwọn míì ojú ọ̀nà méjì ni àwọn míì mẹ́ta ni àwọn míì márùn so a ti ṣe ti gbogbo àwọn ti gbá bí àtúntì wa ń bẹ̀rẹ̀ sí a máa ṣe méjì káàní gbogbo 20 local government gbogbo ogún ìbílẹ̀ tó wà a máa ṣe méjì ń bẹ lẹ́yìn yẹn a tún wá máa lọ ṣe márùn ní local government a máa grade bàbá ṣe yẹn tán náà kò tí ì lè tó àtúnṣe máa ṣe sí ni. Iṣẹ́ ń lọ lọ́wọ́ lórí ojú pópónà Ọbalẹ́ndé lọ sí ojú pópónà Ajébọ̀ nílùú Abẹ́òkúta lọ́wọ́ báyìí. Wọ́n ti bá iṣẹ́ débi tó lápẹẹrẹ lórí kíkọ́ ojúṣàn àgbàrá àti ọ̀nà aláfẹsẹ̀rìn lórí ojú pópónà yìí. Ojú pópónà yìí kan náà ló lọ sí ojú pópónà Ìdí-Àbà tó fi dé ìyànà mọ́ṣúárì èyí tí iṣẹ́ ti fẹ́ẹ̀ parí lórí rẹ̀ báyìí. Wọ́n ti da ọ̀dà sí orí ojú pópónà yìí èyí tí ó ti wá mú wà ní ìbámu pẹ̀lú àwọn tí wọ́n pè ní Ogun Standard Roads. Àwọn tó ń ṣàmúlò ojú pópónà yìí ti bẹ̀rẹ̀ sí ní kọjá lórí rẹ̀ láìsí ìdíwọ́ kankan. Ojú pópónà mìíràn nílùú Abẹ́òkúta èyí tí ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn ti tún gbé ìgbésẹ̀ irúfẹ́ ojú pópónà Ìta Ẹ̀kọ́ Ìbàrà Òkè Ṣòkòrì tó fi dé Tòtòrò ní ojú pópónà NNPC sí Lẹ́mẹ̀ sí Ọlọ́run Ṣògo tó fi dé ojú pópónà MKO Abíọ́lá. Ìparí iṣẹ́ ìṣàtúnṣe lórí ojú pópónà yìí ti túbọ̀ mú agbègbè náà rẹwà sí ju tìgbà kan lọ. Àwọn èròjà ojú pópónà ìgbàlódé gẹ́gẹ́ bí iná mọ̀nàmọ́ná ojú òpó, ọ̀nà aláfẹsẹ̀rìn àti ojúṣàn àgbàrá ló ti túbọ̀ mú ojú pópónà yìí dùn wò sí ju tàtẹ̀yìnwá lọ. Èyí ló wá mú ká lọ kábọ̀ rọrùn sí fáwọn èrò ọ̀nà tó ń ṣàmúlò rẹ̀ lójoojúmọ́. Ojú pópónà Múdàṣírù Làwà Mádójútìmí náà tún jẹ́ ọ̀kan lára àwọn ojú pópónà ìlú Abẹ́òkúta èyí tí àyípadà rere ti dé bá báyìí. Ojú pópónà yìí túbọ̀ mú ìrọ̀rùn wáyé fún àwọn tó ń ṣàmúlò rẹ̀ láìsí ìdíwọ́ kankan. Iṣẹ́ ìṣàtúnṣe lórí kíkọ́ ojúṣàn àgbàrá, ọ̀nà aláfẹsẹ̀rìn àti àwọn ohun èròjà ìgbàlódé mìíràn ló ń lọ lọ́wọ́ lórí ojú pópónà yìí. Èròǹgbà ìjọba ni láti sọ ojú pópónà yìí di ohun tí yóò túbọ̀ mú ká lọ kábọ̀ rọrùn sí fún àwọn èèyàn tó ń ṣàmúlò rẹ̀ lójoojúmọ́. Irúfẹ́ àwọn ojú pópónà yìí tí wọ́n pè ní Ogun Standard Roads ni alákòóso ètò iṣẹ́ òde nípínlẹ̀ Ògùn onímọ̀ ilé kíkọ́ Lámilékan Adégbìtẹ́ ṣàlàyé síwájú sí i lórí rẹ̀. Ó ní irúfẹ́ àwọn ojú pópónà báyìí ni a lè rí ní gbogbo ìlú tó bá ní ìdàgbàsókè lágbàáyé. Gẹ́gẹ́ bí ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn ṣe ń palẹ̀mọ́ fún ayẹyẹ ọdún kẹta lórí àlééfà, báyìí ni àwọn agbaṣẹ́ṣe náà ṣe ń bá àwọn iṣẹ́ àkànṣe lọ́lọ́kan-ò-jọ̀kan wọ̀nyí lọ lọ́wọ́ pẹ̀lú èròǹgbà láti bá àwọn iṣẹ́ ọ̀hún débi tó lápẹẹrẹ. Wọ́n ti da ọ̀dà sí orí ojú pópónà aláyè mọ́tò 10 tó wà ní Àgọ́ Ọ̀bà èyí tí ó kọjá láti oríta ìyànà ojú pópónà Tòtòrò tó fi dé ibi afárá mọ́tò tó gùn jùlọ nílùú Abẹ́òkúta èyí tí ìjọba ń kọ́ lọ́wọ́ ní agbègbè Ìtòkú. Ibi tí wọ́n bá iṣẹ́ náà dé báyìí ń ṣàfihàn wípé kò sí ojú pópónà kan tó dára lágbàáyé tí a kò lè fi ṣàfiwé irúfẹ́ ojú pópónà yìí nígbà tí iṣẹ́ bá parí lórí rẹ̀ tán láìpẹ́. Afárá mọ́tò tó wà ní agbègbè Ìtòkú náà ti túbọ̀ dùn wò sí ju tìgbà kan lọ báyìí. Ojoojúmọ́ ni àwọn agbaṣẹ́ṣe náà ṣiṣẹ́ takuntakun láti rí wípé wọ́n parí iṣẹ́ náà lásìkò tí wọ́n dá fún ìjọba. Ààyè mìíràn tí iṣẹ́ kíkọ́ afárá mọ́tò tún lọ lọ́wọ́ báyìí nílùú Abẹ́òkúta ni èyí tí iṣẹ́ ń lọ lọ́wọ́ lórí rẹ̀ ní agbègbè Ṣàpọ́n. Ibi tí wọ́n bá iṣẹ́ náà dé báyìí ń ṣàfihàn wípé iṣẹ́ yóò parí lórí rẹ̀ láìpẹ́ tí àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn yóò sì bẹ̀rẹ̀ sí ṣàmúlò rẹ̀.
ìparí iṣẹ́ lórí kíkọ́ àwọn afárá mọ́tò wọ̀nyí àti àwọn ojú pópónà náà yóò túbọ̀ mú ọrọ̀ ajé àwọn èèyàn agbègbè wọ̀nyí gbèrú sí i tí yóò sì ṣàǹfààní ńlá fún gbogbo àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn lápapọ̀. Yàtọ̀ sí olú ìlú ìpínlẹ̀ yìí tí ń ṣe ìlú Abẹ́òkúta, bákan náà lọ́mọ ṣe sorí lórí afárá mọ́tò tó wà nílùú Ṣàgámù. Wọ́n ti bá iṣẹ́ náà débi tó lápẹẹrẹ báyìí gẹ́gẹ́ bí àwọn agbaṣẹ́ṣe ṣe ń ṣiṣẹ́ lórí rẹ̀, èyí tí ó ń ṣàfihàn wípé iṣẹ́ ọ̀hún yóò parí láìpẹ́. Bákan náà, iṣẹ́ ti fẹ́ẹ̀ parí lórí ìṣàtúnṣe àwọn ojú pópónà tó kọjá lọ sí ibi afárá mọ́tò yìí, nígbà tí wọ́n sì ti da ọ̀dà sí orí àwọn ààyè kan nínú wọn. Láfikún, wọ́n ti bá iṣẹ́ jìnnà lórí iṣẹ́ ìṣàtúnṣe ojú pópónà másọ̀sẹ̀ ìlú Ṣàgámù lọ sílùú Benin tó fi dé ojú pópónà oríta ọba Eríwọlé nílùú Ṣàgámù báyìí. Wọ́n ti fẹ̀ ojú pópónà láti agbègbè Sábó lọ sí Kárà lójú sí i báyìí. Gbogbo àwọn èròjà ojú pópónà ìgbàlódé èyí tíjọba ti bẹ̀rẹ̀ sí ní pèsè lórí ojú pópónà yìí ni yóò túbọ̀ mú rẹwà sí i ní àkókò tí iṣẹ́ bá parí lórí rẹ̀. Ní báyìí, kíkọ́ ojúṣàn àgbàrá àti ìdáméjì ọ̀nà jẹ́ ohun tí ó ti buyì kún ojú pópónà yìí. Bákan náà ni àwọn èèyàn ìlú Ṣàgámù sì ti bẹ̀rẹ̀ sí ní ṣàmúlò ọ̀nà aláfẹsẹ̀rìn tó wà lórí rẹ̀ báyìí. Ààyè iṣẹ́ àkànṣe afárá mọ́tò tó wà ní oríta Mọ̀bàlùfọ̀n èyí tó kọjá lórí ojú pópónà másọ̀sẹ̀ ìlú Èkó lọ sílùú Benin náà ti tún dùn wò sí báyìí ju tìgbà kan lọ, gẹ́gẹ́ bí àwọn agbaṣẹ́ṣe náà ṣe mú iṣẹ́ ọ̀hún bọ̀ wá sópin báyìí. Bó tilẹ̀ jẹ́ wípé ojú pópónà másọ̀sẹ̀ tó kọjá lábẹ́ afárá mọ́tò yìí jẹ́ ti ìjọba àpapọ̀, kíkọ́ afárá mọ́tò yìí èyí tíjọba gómìnà Ìbíkúnlé Amósùn ṣagbátẹrù rẹ̀ ti mú àdínkù ńlá bá ìṣẹ̀lẹ̀ ìjàmbá mọ́tò tó máa ń wáyé lójoojúmọ́ ní ààyè yìí, èyí tí ó ti rán ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ sọ́run nígbà kan rí. Wọ́n ti da ọ̀dà sí ẹ̀gbẹ́ méjèèjì lórí ojú pópónà yìí báyìí. Ibi tí wọ́n bá iṣẹ́ náà dé ló ń ṣàfihàn wípé ìrọ̀rùn ńlá ni yóò dé bá àwọn èèyàn ìlú Ìjẹ̀bú Òde lórí ètò ìrìnnà ọkọ̀ wọn nígbà tí iṣẹ́ náà bá parí. Alákòóso ilé-iṣẹ́ tó rí sí ètò iṣẹ́ òde nípínlẹ̀ Ògùn, onímọ̀ ilé kíkọ́ Ọlámilékan Adégbìtẹ́ ṣàlàyé lórí èròǹgbà ìjọba ìpínlẹ̀ Ògùn lábẹ́ àkóso gómìnà Ìbíkúnlé Amósùn fún ìdáwọ́lé kíkọ́ afárá mọ́tò yìí. Ó sọ wípé ọ̀nà láti dẹ́kun ìṣẹ̀lẹ̀ ìjàmbá mọ́tò tó ń wáyé lójoojúmọ́ ló fa ìgbésẹ̀ pàtàkì yìí. Ká wá lọ sí Ìjẹ̀bú Òde, ètò tí ẹ̀dùnmọ́ ànújù ní Ìjẹ̀bú Òde náà ni àwọn afárá méjì tó wà ń bẹ yẹn, pàápàá jùlọ tó wà lórí express sọ pé ìṣẹ̀lẹ̀ àwọn èèyàn kọ́ máa ń fi ẹ̀mí ṣòfò ń bẹ yẹn, kí ọmọ ara mọ́tò lọ kó dúró lójijì, ẹni tó ń sáré bọ̀ lẹ́yìn ó lè kọlù yàn, ewu ni. Ẹni tí yàn fẹ́ kọjá níwájú ẹ̀gan láti lè kọjá sódì kejì náà, ewu ni, torí àwọn náà ń sáré. Eléyìí àrí pé ó ń pa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí tí ò dẹ̀ dáa ni ìjọba fi sọ pé ká ṣe afárá yẹn flyover ilẹ̀, kò sẹ́ni tó máa kọjá ọ̀nà níwájú mọ́tò mọ́, ẹni tó bá fẹ́ kọjá nísìnyí akọjá lókè, so mọ́tò ò ní kọlura wọn. Àwọn agbaṣẹ́ṣe tó ń ṣiṣẹ́ lórí ojú pópónà Èjìrìn èyí tí ó mú afárá mọ́tò méjèèjì tó wà nílùú Ìjẹ̀bú Òde já síra wọn, èyí ò ní afárá mọ́tò tó wà ní oríta Mọ̀bàlùfọ̀n àti èyí tó wà ní ibùdókọ̀ ọkọ̀ Èkó ń ṣiṣẹ́ takuntakun láti rí wípé wọ́n parí iṣẹ́ náà lásìkò tó yẹ. Èyí ni láti mú èròǹgbà ìjọba ìpínlẹ̀ yìí dòun láti ṣíṣọ lójú ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ àkànṣe tó ń lọ lọ́wọ́ yìí nínú ọdún 2014. Ojú pópónà náà ti bẹ̀rẹ̀ sí ní dùn wò sí báyìí ju tìgbà kan lọ. Iṣẹ́ àkànṣe lórí afárá mọ́tò tó wà ní ibùdókọ̀ ọkọ̀ Èkó nílùú Ìjẹ̀bú Òde náà ti ń bọ̀ wá sópin báyìí. Èyí rí bẹ́ẹ̀ lẹ́yìn tí ìjọba àti àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn ti lo afárá mọ́tò náà láti fi ṣe ayẹyẹ ojúde ọba ti ọdún 2013 àti ayẹyẹ ìbẹ̀rẹ̀ ọdún tuntun 2014. Bákan náà ni wọ́n ti da ọ̀dà sí orí afárá mọ́tò yìí pẹ̀lú gbogbo àwọn èròjà ojú pópónà ìgbàlódé èyí tí iṣẹ́ náà ń parí lọ lórí wọn lọ́kọ̀ọ̀kan báyìí. Alákòóso ilé-iṣẹ́ tó rí sí ètò iṣẹ́ òde nípínlẹ̀ yìí, onímọ̀ ilé kíkọ́ Ọlámilékan Adégbìtẹ́ tó sọ̀rọ̀ síwájú sí wípé ọ̀pọ̀lọpọ̀ àyípadà rere ló ti dé sí àgbègbè yìí báyìí lẹ́yìn tí ìjọba ti bá iṣẹ́ débi tó lápẹẹrẹ lórí kíkọ́ afárá mọ́tò àti àwọn ojú pópónà tó pẹ̀lú rẹ̀. Afárá mi náà tàbá dé Lagos garage níjẹ̀bú Òde, torí ibi ọ̀nà ńlá méjì ló pàdé ńbẹ̀, ọ̀nà tó lọ tó gba níjẹ̀bú Òde lọ tó lọ sọ́nà Ìbàdàn tó ń pè ní Ìbàdàn road, ó di Ìbàdàn road nígbà tó déwájú níbi junction ìrúwọ̀n, ọ̀nà eléyìí ọ̀nà tó lọ láti Ìkàngbá ó jẹ́ ọ̀nà tó link àwọn Ìjẹ̀bú oríṣiríṣi pọ̀, ó lọ láti Ìjẹ̀bú Òde lọ sí Ìtẹ̀lé, Ìjẹ̀bú Òde ọ̀nà yìí náà wà ń bẹ̀, ó náà lọ sí ọ̀nà Ìjẹ̀bú-Fẹ̀, Ìjẹ̀bú-Múṣí, gbogbo wọn ọ̀nà yìí ibẹ̀ ni wọ́n ti pàdé. Ojú bí ó máa ń fa ìdíwọ́ ọkọ̀ jẹ́ pé èèyàn lè wà mẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí tí a kò máa waste àsìkò. Òun náà jẹ́ ká tún ṣe afárá tó wà níbi tó ń jẹ́ flyover.
ní ìsìn ọkọ̀ máa lọ geere kò fẹ́ tó máa dira wọn lọ́wọ́. Bákan náà ni alákòóso iṣẹ́ òde tún wá gba àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn lámọ̀ràn láti máa ṣàmúlò àwọn iṣẹ́ àkànṣe wọ̀nyí dáradára kí wọ́n sì rí dájú wípé wọ́n jìnnà sí àwọn ìwà kan tí wọ́n lè mú ìpalára bá àwọn ọ̀nà mọ́tò náà. Àwọn tí ìta ń ṣe tí ọ̀gá wa gómìnà Ìbíkúnlé Amósùn tó ń pè ní Ògùn standard, àwọn tí sọ pé ní ọdún bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sí ìsìn sí 50 ọdún 25 to 50 years àwọn títí àṣemárí wọn lò tó yẹ pé à ń tún ṣe ní òrèkóòrè ó kàn máa jẹ́ kéékèèké ni. Yàtọ̀ sí pé bóyá nǹkan táwọn èèyàn gbọ́ pé ní willful damage pé èèyàn lọ bẹ wà láwọn ọmọ ọlọ́ba títì jẹ́ pé ká la fẹ́ fa omi ká máa gbẹ́lẹ̀ nǹkan táwọn mọ̀ ń pa ká lọ́ máa ṣe ká la fẹ́ ṣe wáyà tẹlifóònù ká lọ́ máa gbẹ́lẹ̀ ká bá títì jẹ́ tí tá a bá mọ́ wọ̀nyẹn kó ń bẹ̀ àwọn èèyàn wa láti Ministry of Works àti Ogoma kò ju iṣẹ́ kékeré ni fún wọn láti rí i pé wọ́n ṣàmójútó tómi bá ti ń lọ geere inú gọ́tà tómi òdo lórí títì kò sí nǹkan tó bá títì jẹ́ tí o ṣe pé bóyá àwọn èèyàn wá sun táyà lórí títì tó wá yọ ọ̀dà tá a fi sí lórí tọ́dà bá ti yọ títì bàjẹ́ nìyẹn àwọn ilé ìlànà pé willful damage tí o bá ti ṣẹlẹ̀ ńbẹ̀ àmójútó kéékèèké láti gbàdégbà pé àkíní kan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ níbi àyè tè mú dẹ́wọ̀ ẹ̀ kó tó di kó di ńlá àwọn kan tá a máa ṣe lórí ẹ̀ nìyẹn so kọ́ lọ́n fún wa ṣe. Àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn lápapọ̀ ti rí i dájú wípé báyìí lórí iṣẹ́ ribiribi àti àyípadà rere tí ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn ti mú bá gbogbo agbègbè ìpínlẹ̀ yìí pàápàá jùlọ lábẹ́ ẹ̀ka iṣẹ́ ìṣàtúnṣe àti àtúntò àwọn ojú pópónà àti kíkọ́ afárá mọ́tò sí orígun mẹ́rẹ̀ẹ̀rin ìpínlẹ̀ yìí. Èyí ló mú wọn máa dúpẹ́ lójoojúmọ́ lọ́wọ́ ìjọba tí wọ́n pè ní ọ̀rẹ́ ará ìlú yìí. Gẹ́gẹ́ báyìí ni àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn nílé lóko ṣe ń gbóṣùbà fún ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn fún iṣẹ́ ribiribi rẹ̀. Bákan náà ni wọ́n sì ń kan sáárá sí gómìnà tí wọ́n sì ń gbà á níyànjú láti túbọ̀ tẹ̀síwájú kó lè bá parí iṣẹ́ rere èyí tíjọba